Bí mánéjà bá jẹ́ alábòójútó, kí ni ọ̀rọ̀ Yorùbá fún management? Ní èdè Yorùbá, mánéjà òun ni alábòójútó. Kí wá ni ọ̀rọ̀ Yorùbá fún management? A. Olùtọ́jú. B. Ìṣàkóso. D. Aláyan. E. Akápò. E. Òṣìṣẹ́. A. Olùtọ́jú. B. Ìṣàkóso. D. Aláyan. E. Akápò. E. Òṣìṣẹ́. Bí ẹ̀yin bá mọ ìdáhùn, ẹ bá wa fi sí abala ríwí sí kí gbogbo wa ká jọ kọ́ ẹ̀kọ́. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà tí a jọ ń gbé àṣà, ìṣe àti èdè wa tí a jọ ń gbé lárugẹ. Bí ẹ bá fẹ́ràn ohun tí a ń ṣe lórí ìkànnì wa, ẹ bá wa taari àwọn fọ́nrán wa sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí àwọn náà lè darapọ̀ mọ́ wa ká jọ máa gbé àṣà, ìṣe àti èdè wa lárugẹ. Ẹ ṣeun, a dúpẹ́. Kò ní bàjẹ́ o. Ó dìgbà kan náà. Ojúlówó Yorùbá, ìkànnì àṣà, ìṣe àti èdè Yorùbá.